Ó àkúdédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yìí náà ló balẹ̀ ní ìkànnì Zamfati Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní gangan ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Tuesday gan ìṣẹ́gun. Gbogbo wa la máa ṣẹ́gun ọ̀tá ilé, a máa ṣẹ́gun ọ̀tá òde, a máa ṣẹ́gun amọ́niṣe ní afàìmọ́niṣe ní onílara bínú ẹni. Ẹ sàmí o, torí ibi gangan ni olórí àdúrà. A máa ṣẹ́gun elénìní ẹni àdágbére fún òní mọ bí a lọ bẹ́ẹ̀ àní fi àwàdà báyìí jó oúnjẹ ọ̀tá àdẹ̀ní bọ́wọ́ lọ́wọ́. Èyí tó pọ̀ jù ń bẹ̀ ni pé kí àánú Ọlọ́run má fi ẹnì kọ̀ọ̀kan lẹ̀. Àánú ni kókó. Àánú lásán bẹ́ẹ̀ dábàá ti rí àánú gbà gbogbo nǹkan báyìí ó ti wà ní àkáwọ́ ẹ̀. Abídèmí Yusuf náà rí èmi lọ́mọ sọ̀kùrọ̀ kó gbóhùn lé ọmọ nípa lélu ọmọ alété ìjọba ọmọ yẹn ọ̀bọ́gà rẹ̀ yẹn abara fúnfọ́ ọkà abara mi ní jọ mi ní jọjọjọ rí mi jọjọ rí jọjọ. Ọlọ́run wàhálà rẹ̀ pọ̀. Ẹ jẹ́ ń kó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wáyé pé dandan báyìí ní fi gbé yín débẹ̀ ní já yín bọ́lẹ̀ kí n já yín bẹ́tà kí n mọ́ sọ di létà ní tẹ̀sí yín létí mẹ́jọ tẹ̀tì bí torí tí mo fi ìdí ti àpò sí ojú pọ̀nà kí tí yín mọ̀ bá àdí sí gbogbo tí ń lọ gangan. Èèpà yéèpò wọ́n ní ọmọ ṣọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ kan mọ̀ ṣẹlẹ̀ níbi ìgbéyàwó kan lélẹ̀ tí wọ́n ní ọmọkùnrin kan rèé lélẹ́yìí tí ó bú ẹkún ní sunkún wọ̀bọ̀wọ̀bọ̀ pé ẹ̀ wá rí i pé tòun mọ̀ ti ta bí abọ́ ayọ̀ ọ̀rọ̀ òun mọ̀ ti wọ́n bí Ọlọ́run tó sí bẹ́ẹ̀ ní ó lè gbọ́ mọ́ báyìí pé àwífún ni kó tó dání àgbà ìkẹ́ni mọ̀ṣe oògùn mọ́mọ́ ni Ọlọ́run tó ní ẹ mọ́ mutí tó ní ẹ mọ̀ ṣe ṣìnà ìbí fàǹfààní ara yín ẹ fẹ́ gbà ìyàwó Ọlọ́run ni àbí Ọlọ́run fẹ́ gbé ògùrọ̀ kalẹ̀ kẹ́ ẹ lọ mú ni fáàgù ara yín náà ni ọmọdé má tọ́ bọná torí tọmọdé ọ̀hún náà ni kì í ṣe fún nǹkan méjì ẹnìkan láìlà wọ́n ń wù ọ́ ni wọ́n ti ń wù ọ́ jù èèyàn ọ̀pọ̀ èèyàn ni wọn ò tiẹ̀ rí bí ó wà rárá tí wọn ò tiẹ̀ mọ̀ pọ̀ wọ́n exist. Wọ́n ní kí ni gbogbo àṣàmọ̀ tí mò ń ṣe yìí wedding kan ló di gòbé o níbi tí wọ́n ní ọmọkùnrin kan ní ṣe wedding pẹ̀lú ìyàwó tuntun ni ìyàwó tó ń fẹ́ tẹ́lẹ̀ bá òun yọjú síbi wedding láti wá kí pétọ̀ ara bí iná wa ni ò papọ̀ mọ́ òun ò dẹ̀ bú ọ sí pé ó fẹ́ lòmíì ìyẹn ò ní ká jọ ríra wa ká mọ́ lera wa lépè àtọ́ta. Nídìí èyí mo kí ọ kú ìgbéyàwó ẹ̀yìn ìyàwó ò ní mọ rọ́ọ̀gì débi pé yóò mọ kípẹ́ẹ̀tì o. Wọ́n níbẹ̀ ni ọkọ ìyàwó tuntun ti bú ẹkún pé ọ̀rẹ́bìnrin tóun filẹ̀ wà wá kí ó wá fòun ṣẹ̀sìn torí pé ìyàwó tóun padà fẹ́ kọ̀ fáyìn tó ẹni tóun filẹ̀ ẹ̀rí pófọ́nì ọ̀rọ̀ burúkú tóun tẹ̀lé. Olúayé sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo kà ń ròyìn fún yín láyé àná pé Olúayé ti sọ̀rọ̀ wọ́n bá ní Olúayé ti nà ń jábẹ̀ ìyẹn ni pé ni òun wọ wèrè nìyẹn Ọlọ́run má jẹ́ àwọ̀ wèrè a má jìyà àfọwọ́rùn yà Olúayé ti nà nìkan ní ìjábẹ̀ wọ́n ní irú ìjábẹ̀ wo ló nẹni ọ̀hún K1 the ultimate gángan mọ̀ ń sọ wọ́n ní a ti tẹ́tí pọ̀ Olúayé kọ́ olú màrímà gbòní kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ́ gbọ́ ẹ mọ́ ní vasdavos ẹ mọ́ mọ́ sọ tí ń wé ìdíròyìn bá gbé jáde ní kẹ́ ẹ mọ́ wí káàkiri lápá ibi sẹ́ńtà igun bíbẹ̀ yẹn ó ní ẹ wò ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní èmi o ọmọ sẹ̀lẹ̀ gangan ni mí Celestial mo dẹ̀ fi gbé yangàn torí pé mo kọ́ ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ K1 the ultimate ló sọ̀rọ̀ pé mo ní ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ o ọmọ sẹ̀lẹ̀ lèmi o gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ mí sí Wasiu Ayinde K1 ẹ mọ̀ ọ́ nìyẹn lídà kejì mo tún jẹ́ ọmọ sẹ̀lẹ̀ tí mo dẹ̀ kọ́ ṣọ́ọ̀ṣì ní apá abẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti di wàhálà àwọn èèyàn ti ń kọ́mẹ́ǹtì pé Wasiu ẹ wulẹ̀ jẹ́wọ́ bí tẹ́ ẹ fọ́ sí ẹ má sọ pé Christian àbí Muslim níyìn àwa mọ̀ bébì kan lẹ fọ́ ẹgbọ́ bo ni ẹ mọ̀ ọ̀run lẹ́nu àwa ti fún yín tọ́píìkì wọ́n ní ìròyìn ò tábòjúbà bẹ́ẹ̀ lómi bá kí ìròyìn tó fetí gbọ́ tó bá kì í mọ́lẹ̀ bá mọ́ gbọ́ ní kíni mo wà níbẹ̀ nídìí èyí ẹ wá ìdídájú kẹ́ ẹ tó mọ gbéròyìn káàkiri lápá ebè ibẹ̀ tó àgbọ̀jọ́ olórin ṣe ìwọ́síwọ́ two base in Libya ni wọ́n kẹ́fín nílùú Benue ṣe mọ̀ pé ọmọ Benue ni wọ́n ní òun àti ìyàwó ẹ̀ titun Natasha Ozawaru wọ́n lọ kí ìyàwó Two Face ìyá rẹ̀ gangan nílé ìyá ti ń múra wọn ní ìyá ń jó níyọ̀ pé ṣé ìyàwó ti tún rí Honorable Natasha rí Honorable tó fọ́mú òun ògo pàdé ògo ni ọlọ́mọdé òfò pàdé òfò ní tó fi jẹ́ pé ológo ń bínú kíni ìyá ológo dáa kó mọ bínú ara ẹ̀ mọ́ bínú olófò wọn ni ó tún dáa kí olófò yẹn ní ó fi mọ̀ pé òun lógo bọ́ọ̀bà rẹ̀ ní bínú ẹ ò ní ń fura pógo wà lára ẹ̀ ẹni tí ò jámọ́ nǹkan ayé ìwúlẹ̀ ẹ bá fa nǹkan wọn èdè ẹ bá já wọn ilé ìkẹ́ àmọ́ ẹni tó jámọ́ nǹkan ẹ mọ̀ gbọ́
lẹ́gbẹ̀ẹ́ ẹ mọ̀ gbogbo ó mọ̀ kàn yànmọ̀yànmọ̀yànmọ̀ ìyẹn ni pé ó dún yànmọ̀yànmọ̀ ó dún yànmọ̀yànmọ̀ olófò ní bínú ológo lápá bẹ̀ wọ́n ní orin yìí ni ìyá Two-Face ń kọ nílùú Benue pé ògo pàdé ògo di ogos plural nìyá fi pè pé ó ti kúrò ní singular plural ló dì báyìí ogos nìyẹn ògo di méjì ogos ẹ kú múra ìgbéyàwó ẹ̀yìn ìyàwó ò ní mọ ẹni kò dẹ̀ ní mọ képẹ̀tì lápá ibi bẹ̀ yẹn tó President Òjó ti sọ̀rọ̀ pé kí ló dé tóun fi ọkọ tó yẹ kóun ó ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ sílẹ̀ ó ní oníṣẹ́ rí àwọn tí mo fẹ́ sẹ́yìn mo lówó jù wọ́n lọ ó ní mo lówó jù wọ́n lọ oníṣẹ́ rí Lil Kesh ìyẹn Kẹ́ṣinró àti Kóredé Bello kódà Ẹniọlá ó ní gbogbo àwọn wọ̀nyí mo lówó jù wọ́n lọ ó ní kò sí èyí tó tó ẹrù òun gbénu wọn torígbà táwọn jọ wo àkáǹtì ara wọn òun gan wà òkè ju gbogbo wọn lọ ó ní ìdí tóun fi lọ fẹ́ Juma Jux ọmọ bíbí orílẹ̀-èdè Tanzania tó jẹ́ pé òkìkí ẹ̀ pọ̀ nílùú wọn olórin ni táwọn èèyàn dẹ̀ ń gba tiẹ̀ tó dẹ̀ ní kúkúṣe ajé lọ́wọ́ ìdí tóun fi fẹ́ ọmọ Ìyábọ̀ Òjó ń ló sọ bẹ́ẹ̀. ìròyìn ayé àmàlẹ̀ náà nígbà síwájú ní ìkànnì Sanfatis Radio TV èwo ló tún gbéyọ̀ ìjọba mọ́pá wà ìjọba gbé wa débẹ̀ mọ́ já wa bọ́lẹ̀ já wa bẹ́tà mọ́ sọ́ọ́ di létà tẹ̀ sí wa létí mọ́jì ó tẹ̀tì èbí torí ti ẹra fífìdí ti àpò sójúgbọ́nà kétì wa mọ́ bá a dé àǹgbá wọ́n fẹ́ gbọ́ headline kan tó mọ̀ mú ìyókù káàkiri kíni World Bank sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n ní kíni wọ́n ní Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ òun ìyá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún wọn ni àjọ àgbáyé báǹkì àpapọ̀ àgbáyé ló sọ̀rọ̀ yìí èmi kọ́ o wọ́n ní kíni tó bá fi máa di ọdún méjì sísìn wọ́n ní ọ̀pọ̀ nínú ọmọ Nàìjíríà ni ó ti wà nínú ìṣẹ́ tó kọ́ǹkì wọ́n mọ̀ fagídí jayé ni àwọn aléèyàn fagídí jayé ẹ̀mọ̀ túmọ̀ ẹ̀ pé ẹlòmíì ọkàn mọ fagídí rún mọ́ra wọn ni fúra pé ìṣẹ́ gan ń pààyàn àjọ àgbáyé ló sọ ó ní ìyà ń pààyàn ó ní ọ̀pọ̀ níṣẹ́ mú mọ́ra ṣùgbọ́n ní fúra lójúpọ̀nà wípé àwọ̀ tó wà lára àti bí ara ẹ̀ ṣe rí ẹ̀yin ò ní mọ̀ pé yà ń jẹ́ bẹ́ẹ̀ ìyá àti bàbá gan dáwọ́ pọ̀ mọ́ lára ni wọ́n ní bẹ́ẹ̀ lẹ́lòmíín dẹ́wà tó jẹ́ wípé ẹ ti fura pé eléyìí àwọ̀ ìyá ń bẹ lára ẹ̀ wọ́n ní gbogbo nǹkan yìí ọdún méjì sísìn Nàìjíríà ó máa lúwẹ̀ẹ́ nú omi ìṣẹ́ àti òun ìyá ni o torí pé ńgbà àwọn gbé òṣùwọ̀n gbèsè tán jẹ yàtọ̀ síyẹn àwọn ọ̀dọ́ wọn ò níṣẹ́ rere lọ́wọ́ àwọn àgbàlagbà ò rí bá ti ṣe bẹ́ẹ̀ ni àwọn kíni àwọn ìsìnmọ̀ àbí ká sọ pé èwe màjèsín àbí kí ni wọ́n pè wọ́n ní àwọn gan ọjọ́ ọ̀la wọn ò dájú sáká léyìí tó jẹ́ wípé kálukú kàn ń sùn ń jí pé tọ́ bọ́lọ́run bá ní ikú ò tí ìyá ẹ̀ bá ń gbé gàárì bí ọ̀bá sí ṣúgà kí n tiẹ̀ lókun nú díẹ̀ wọ́n ní tí kálukú wọn fi ń gbéra nìyẹn o Nàìjíríà wọn jíríyà lápá sẹ́ńtà eegun bíbẹ̀ tó pàrìpàyé pò olùdarí àbíkáníso administrator ní ìpínlẹ̀ Rivers fún ìgbà àkọ́kọ́ ó ti dá ìpè àwọn ọmọlé abẹnugọngọ lóhùn àwọn house of representatives tí wọ́n pe ibas wọ́n ní ìwọ ibas ẹ yọjú sí wa lábùjá afẹ́ rí yín wọ́n lẹ̀ ń gbé gbogbo ọ̀rọ̀ gbági nípínlẹ̀ Rivers ẹ ń wá ìní wa ni ọ̀rọ̀ tó fi ẹ́ǹdì ẹ̀ ní pé ṣé ẹ̀ ń mọ̀ọ́mọ̀ ní ibas wọ́n ní ẹ̀kàn lọ mú mi inú omi àgbàrá wọ́n fún yín ní inú alàgbàlúgbú omi ẹ̀kàn mú díẹ̀ ẹlẹ́ẹ̀ní sọ kọ́ọ̀pù lẹ̀ mọ́ kí làwọn tó wulẹ̀ lómi ó wulẹ̀ wá ṣe ẹ̀yin tá a ní ẹ lọ délé nípínlẹ̀ fúngbà díẹ̀ lẹ́ ń ṣe bálabàlà lásìkàlì ẹ̀ ń ṣe wọ́n wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ń kọ nísìnyí ní orí ẹ̀rọ adúgbò bí ajere pé àwọn tí ò ní làákà Ọlọ́run bá wa fún ní ó bá yín wí o kọ́lọ̀ ń jẹ́ ẹni làákà yìí ni kọ́lọ̀ ń jẹ́ ẹgbọ́n nítorí pé gbogbo àgbàkọ́ náà ló ṣe kọ́gbọ́n ẹ má jà á tanra wa wọ́n dẹ̀ nítorí àgbà àyà náà lọ́mọdé ìṣẹ́ fi wà o kí gbogbo ẹ̀ lè rẹ́ kí mọ́ra wọn kí ó jẹ́ ṣe bá ń bá sí ẹ̀ ń bá lè wọ̀ nínú àwa àti yín gbé ibàsì ẹ̀yin àti àwa lẹ̀ ń bá fa wàhálà ọmọlé abẹnugọ́ngọ́ ayọ̀ yín bí ẹ ń yọ jìgá ẹ béèrè lọ́wọ́ Fubara tó jẹ́ gómìnà bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wípé ẹ̀ ń ṣe bí ẹ̀ ń ṣe kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀ bá ti ń ṣe báyìí ẹ̀ mọ́sù yín wá kábà yín bá a sọ̀rọ̀ ìròyìn bẹ́ẹ̀ àmọ́ mélòó mo fẹ́ kà eyín adípèlé tẹ̀ ń wò yẹn kò ṣeé kà tán ó ní agbára púpọ̀ ní apá ibi bẹ̀. Portable ti sọ̀rọ̀ pé mo ti ra mọ́tò owó tí náírà Burna Boy fún mi mo ti fowó kùn mo ti lọ ra ọkọ̀ tuntun wàhálà ni òun fa wàhálà òun dé fi ń lówó lọ́wọ́ o ọkọ̀ òun tó ti pé bíi 4 àbí 5 ẹni tí ò fa wàhálà ń jẹ ọkọ̀ dà bẹ́lẹ̀ yóò bá sọ Portable ò dá o bí tọ̀hún ó wí Zazu ò dá o ọmọ Ọlálọ́mí ò dá o bẹ́ẹ̀ dẹ̀ ní
òun jẹun tó wù òun mu tó wù gbogbo nǹkan tó ṣe dáadáa ló wà ní ìkíà tòun bíbí. ẹ wò ẹ̀yin tẹ́ ẹ̀ fa wàhálà ẹ jókòó yín ẹ máa rùn pa òun tóun fa wàhálà ẹ fòun lẹ̀. Portable mọ́ fa wàhálà fa ọjà náà ń pariwo. Portable mọ́ fa ọjà fa wàhálà. Ó lẹ́lòmí ó tiẹ̀ ní kóhun ó mọ́ jẹ sùúrù èbùrẹ́rè àti wọ́ọ̀mù ẹ̀. Portable àti bẹ́ẹ̀ fi gáàsì wọ́ọ̀mù èbùrẹ́ máa fi búrẹ́dì lò ó ní apá sẹ́ńtà gan bíbẹ̀. Ìròyìn ajá ìbàlẹ̀ òní jù báyìí lọ fún títí òní kódò púpọ̀ lọ́run ní fún ni ó kọ́ mi ò yí padà. Abídèmí Yusuf yín náà rí mi lọ́mọ́sọ̀gbìlọ̀ kó gbóhùn lé ọmọ nípa àlélu ọmọ alété ìjọba ọmọ yẹn ọ̀bọ́kàrẹ́ ẹ̀yìn abara fún ọkà abara mi níjọ. Éèpà mọ̀ já ájì àmọ́ mi aláṣẹ àtolódarí Sanfatis Radio TV ẹ̀já sí dáadáa nù ayé ọ̀dàbọ̀.